فيها سلام ما شاء الله وآخر دعواه أن الحمد لله رب العالمين. alhamdulillah. ẹ̀yin ọ̀jọ̀gbọ́n yín tẹ́ jù mí lọ, ẹ̀yin tí gbàgbọ́ Ọlọ́run bẹ́nu ọkàn yín tẹ́ fi dìde wá síbí lónìí. mo kí gbogbo wa kú ọmọ ṣe, mo kí gbogbo wa kú ìnífẹ̀ẹ́ Ọlọ́run, mo kí gbogbo wa kú ìnífẹ̀ẹ́ ẹ̀sìn Islam. Alhaji Jamiu àmì Ọlọ́run ló kọ́ mi o. ẹni tí ó bá mọ̀ mí kó jáde wá kó wá wò mí. Allahu alaykum. ìjókòó yìí kún fún ọgbọ́n àti òye. Contentment and trust in Allah. Al-qana'a wa tawakkul. Inshallah. Ìní ayọ̀ ọkàn. Ìní wípé ohun tí ń bẹ lọ́wọ́ mi, mo kí àwọn àlejò wa, ẹ máa wọlé bọ̀. Ẹni ọ̀wọ̀ ní ẹni àpọ́nlé ní o. Ẹ dákun ẹ bá fún wọn sáàyè wọn, ẹ bá kí wọn, ẹ bọ̀wọ̀ wọn. وجعلناكم عزا وفضل دوركم. Bàbá mi ẹ̀kẹ́dá ẹ̀ máa ṣe ẹ ti sílẹ̀kùn fún mi kí n máa bọ́rọ̀. وفيكم وجدنا رحمة ونوالا. Gbogbo jama tó jókòó al-qana'a. Ìní ayọ̀ ọkàn wa tawakkul àti gbára lọ́lọ́run. Láàrin èmi àti yín, ẹni tí ó bá ní ayọ̀ ọkàn orí ààrẹ lẹ́sìn kú sí o. ẹni tí ó bá ní ayọ̀ ọkàn orí ààrẹ lẹ́sìn kú sí o. kí ni ọjà àwọn èèyàn ó sinmi mọ́ lónìí? àìláyọ̀ ọkàn ni. kí ni jẹ́ kí ẹni ó ní ó tún máa dàbí ẹni tí ò ní? àìláyọ̀ ọkàn ni. kí ni jẹ́ kí ẹni tó tó ó ti tó níbi tó wà yìí náà ó ti tó ó ti là ó sì jọ èèyàn ó sì dàbí ẹrú, kò sí ohun tí ń dà ọ́ láàmú, ogun kan náà ló ríṣẹ́, ayọ̀ ọkàn. ohun tí ẹlòmíì ti rí láyọ̀ yẹ kó rìtáyà ni, kọ́kàn máa jẹun rọrùn, kó máa gbégbé rọrùn, ṣùgbọ́n kì í tó ni. àwa náà wàá kọ́ Ọlọ́run ló dá wa bẹ́ẹ̀. alhakumu تكاثر زرتم المقابر كلا سوف تعلمون ثم كلا سوف تعلمون. jàmá mùsùlùmí, ẹni tí ó bá ní Ọlọ́run ìdààmú rẹ̀ ọ̀pọ̀, ẹni ó bá ti lọ́lọ́run máa ju sí àárín ilẹ̀ fọlọ́run. ní ohun tí ẹlòmíì ti fojú ẹ̀rí láyé, àsìkò sinmi ló yẹ kó wà yìí, kò yẹ kó tún jásìkò dà. kò sí ohun tí ò ní jẹ́ dààmú rẹ̀ ó lópin, torí pé ò láyọ̀ ọkàn, ò ní ipò tó. kì í wá ṣe bí owó àbí dúkìá nìkan o, àìláyọ̀ ọkàn tí wọ́n ń fínísì àwọn ọ̀pọ̀lọpọ̀. tẹ́ bá wá ka níwùsì díẹ̀ báyìí, ẹ máa gbọ́ pé ọkùnrin kan àti obìnrin kan ó kú sérí obìnrin lóòtẹ́ẹ̀lì. kírẹ́tì ọ̀ láyọ̀ ọkàn lórí iṣẹ́ kan sùn kó o sì pẹ́ láyé. ohun tó wá wà ń bí gbogbo ohun ẹ̀dá bá ní tí ń wù, tó o bá ní ayọ̀ ọkàn sáré kú ni, torí kò sí ohun tó dáa lónìí tó rí tó ò ní rí ohun tó dáa jù bẹ́ẹ̀ lọ́la. sóòtú ajú tòní inú ó tún mú tọ̀la, tó bá tó di lọ́túnla ohun tó dáa lọ́la tọ̀tún lọ́ọ́ dáa jù lọ, sóòtú jù yẹn nù ó ní mi. ọ̀rẹ́ wa tí kálukú ọ̀bá kan lọ dúró sí bus stop tọ́lọ́run fi sí orí ààrẹ lẹ́sìn ó kù sí o. fàdúrà bíi máa kọ sàmàláhù lákàtẹ̀kùn agnanas, níbo là ń lọ táàrọ̀ kọ̀. ayé gan ti ń sá fún wa o, tóra àti bójú ẹ̀ jẹ́. ọ̀jọ̀gbọ́n àfáà kan lọ́lọ́run sún òun lálàá, òun wá rí ayé fúnra rẹ̀, ayé wá ń sá lọ. òun wá ń pé ìwọlé ayé tá a wà nínú rẹ̀ níbo lọ ń sá lọ. ayé lọ́ọ́ dá mi mà, ó lóun dán ọmọ ìwọ ni, ọláyé tó wá pa ìwọ ẹ̀dá. wọ́n à ń sá lọ, wọ́n à ń sá lọ, òun wá ń lé ayé dúró. ó níbo lòun fẹ́ dúró sí mọ́, torí gbogbo ẹni tí ń bẹ nù òun pátá ti ń sáré ju òun gan lọ. ta ni ó sáré ju ayé lọ nísìn? Tawakkali ala rahmani in kunta akila. ẹ jẹ́ bíra wa léèrè, ta ni ò tí ì sáré ju ayé lọ lónìí? ẹ̀mí tí ò ní di ọ̀la ó sì ti dá oṣù 6 kalẹ̀, so ò ti sáré ju ayé tó wà ń bẹ̀ lọ. Tawakkali ala rahmani. ìwọ gbọ́dọ̀ kú ẹ ti súnmọ́, ó wá pé in the next 40 years ikú ọmọ àwọ̀ báyìí. ohun tó yẹ kẹ́lòmíì ó ti ná kó fi gbàlìjẹ́ náà lọ́ máa pẹ́ já kojọ díẹ̀. by the time tó bá wá kún àwa máa ná bó ti wù wá. oore tó fẹ́ ná bó ti wù ọ́ lọ́wọ́ àlẹ́ yìí, ẹ̀mí tó fi ná ni ò sí. Tawakkali ala rahmani in kunta akila. tó o bá jó làákàyè má gbára lé nǹkan kan má gbára lọ́lọ́run. iṣẹ́ méjì lè rán mi sẹ́, contentment
and the trust in Allah. سيأتيك Tawakkul. بالأرزاق من حيث لا تدري. Ẹ lọ gbára lọ́lọ́run in kunta akila. كنت آكلا. Tó bá jẹ́ pé orí rẹ pé lónìí. Tó bá jẹ́ pé orí rẹ pé ara rẹ sì dá. Tawakkal. Tawakkal. على الرحمن. Lọ́rọ̀ gbọ̀kúnlé Ọlọ́run lẹ́yìn kéye èèyàn gbálẹ̀. سيأتيك بالأرزاق من حيث لا تدري. Tó o bá fi ara ti Ọlọ́run níbi tílẹ̀kùn ti tì òun ni ó sì fún ọ. Àti ilẹ̀kùn àtàwọn tó tì í ta lọ́làṣẹ lórí wọn. الله أكبر. Ẹ̀yin tẹ́ gbà pé Ọlọ́run ń bẹ ẹ lọ láyọ̀ kan. Summa raddadnahu asfala سافلين. kò sí lálá kan tó rókè tí ò ní padà wálẹ̀. Tó o bá ní ayọ̀ ọkàn níbi oúnjẹ tọ́lọ́run bẹ́ẹ̀ fún ọ lẹ́mìí gígùn oúnjẹ ọmọ bẹ́ẹ̀lẹ̀ kò sì ní dùn lẹ́nu ẹ mọ́. الله أكبر. Oúnjẹ ordinary food ordinary ká jẹun tó o bá láyọ̀ ọkàn níbi jíjẹ kí màmá mi àgbàlagbà alájà tí wọ́n wọlé mo sì kí àwọn dáàdi wa tí wọ́n ń wọlé pẹ̀lú ìyá wa ìyá lọ́jà ni wọ́n wọlé òun màmá dáadáa. هن مهلكة الأنام. Ìjókòó kún gbogbo àwọn èèyàn jàǹkànjàǹkàn. وداعية الصحيح إلى السقام. دوام مدامة ودوام وتئ. وإتعام الطعام على طعام. ثلاث هن مهلكة الأنام. Láàrin èmi àti yín bí ẹwà ṣe máa wúyàn tóun tọ́jọ́ bá dalẹ̀ ẹwà ó sì sá. Tó o bá wá láyọ̀ ọkàn para rẹ tó o bá láyọ̀ ọkàn fìtínà ara rẹ ẹ lọ ní ayọ̀ ọkàn wàláhì ayọ̀ ọkàn ohun tí ń jẹ́ ìfàyàbalẹ̀ nu. وداعية الصحيح إلى السقام. àìláyọ̀ ọkàn ni òjì ọgbà pé ọba ní ọ adé lòdè. ayọ̀ ọkàn ló jẹ́ ọmọ ríra rẹ bí ẹrú àlọ́ba ní ọ. Allahu Akbar. ẹ gbọ́ tí Yorùbá sọ ní wípé bí ilé bá dá tádẹ́tẹ̀ bá wora rẹ̀ báyìí yóò sì yan fanda pé òun lòún dáa jù torí kò sí ẹnìkan tó fẹ́ fi compare ara rẹ̀. Stop comparing yourself with anybody unless you will continue suffering. Ayakumullah. Tó o bá ń sìn fira rẹ wé èèyàn kan ọmọ jìyà lọ ni. Àní adẹ́tẹ̀ tí o bá sẹ́nì kankan lé yóò sì yan pé èmi ni mo dáa jù torí pé kọ̀rẹ́ nìkan kan fira ẹ̀ wé orí pé èmi mo dáa jù. Nípasẹ̀ àfiwé ṣé olówó tó mi wọ́n mọ̀ sọ pé lágbájá ti gba contract kan o ẹ jẹ́ káwa náà rọ́nu ẹ o ẹ jẹ́ ká break news yẹn o ẹ̀dọ́ ọmọ á dààmú. Allahu Akbar. Yorùbá ò tún dákẹ́ ọ̀rọ̀ wọn. Yorùbá ní olójú kan ọba ni lọ́dọ̀ àwọn afọ́jú. Ojú kan ló ní o tóun bá wá dọ́dọ̀ àwọn afọ́jú kábíyèsí ni wọ́n ṣe fún your excellence ni wọ́n ṣe fún your honour ni wọ́n fún torí pé ọ̀kan ló ní sí ẹ̀ mọ̀ pé tiẹ̀ náà ò pé. Lópin ìgbà tẹ́ ẹ̀ ń bá ń wo àwọn tó jù yín lọ ẹ̀ ní mọ̀ pé Ọlọ́run ṣoore fún yín. Tí kánsílọ̀ tí ó bá dúpẹ́ tí ń wo chairman yóò pọ̀ Ọlọ́run ṣoore. Tí chairman ló bá ń wo honourable member yóò pọ̀ Ọlọ́run ṣoore. Bí honourable member bá ń wo house of reps member l'Abuja yóò pọ̀ Ọlọ́run ṣoore. Bí rep member bá ń wo senator pé àwa náà ó sì di senator yìí níjọ́ kan tí ó bá dúpẹ́ tí ó bá ronú jinlẹ̀ yóò pé tòun ò tó. Bí senator náà bá ń du gómìnà yóò pé tòun ò tó. À ń du president à ń wá gbogbo nǹkan wọ̀nyẹn ọ̀rẹ́ wa tó bá ti ń gbẹ́sẹ̀ kan ọmọ bá ẹsẹ̀ lòmíì wájú tó bá rárá máa yan ìyan tiẹ̀ ọ sa eré yẹn bàtà máa já. Ẹ lọ ní ayọ̀ ọkàn tẹ́ ẹ bá láyọ̀ ọkàn àwọn ọkọ yín ò ní tó yín torí ẹ wò wọ́n báyìí ẹ wò tẹ lòmíì ẹ wá pa ilé yìí mà tún ní ohun tọkọ mi ò ní. Tẹ́ ẹ bá ní ayọ̀ ọkàn ẹ ní mọ́lẹ́tò kódà ẹ fẹ́ ju mẹ́rin tọ́lọ́ nǹkan lọ lẹ́yìn ọkùnrin yìí torí ohun tó bá rò pé lẹ́yìn ni ó tún ìyá kínní lòun rò pé ó pé ilé ìmọ̀ tún pé ó tún mu tọ̀hún tún pé ó tún mu. Oníyàwó mẹ́ta nílé ẹnìkan lẹ́yọ̀ kan òun tún á yan ẹyọ̀ kan tiẹ̀ lálẹ́ tí wọ́n gbọ́n ọba bínú síra rẹ̀ nọ́mà ṣé kò yẹ kí gbogbo ẹ̀mí ọ̀run ó bínú sí ọ. Allahu Akbar. Kò sí wọn ọ̀sà sí ọ ìtẹ́lọ́rùn ló ní. Ilẹ̀ Yorùbá gbàgbà kúgbà là ń parọ́ mátà sí. Ẹ̀yin méjì ṣe business kọ́ọ̀tì tiẹ̀ ìpín tiẹ̀ pàṣẹ́ntéèjì tiẹ̀ tó ju tiẹ̀ pàṣẹ́ntéèjì tiẹ̀ ju tiẹ̀ lọ.
èyí tó fi wá fún ní tiẹ̀ tí wọ́n mú tiẹ̀ o tún wá jẹ tiẹ̀ mọ́ tiẹ̀ ọ̀rọ̀ wá dàrú ọ̀wá ń pèsè èṣù ni ojú kòkòrò ló ní ìtẹ́lọ́rùn ló ní àṣetán al-ajal min ash-shaytan ìkánjú wàhálà gírígírí ìnígbà kí ọkàn ẹ̀dá ọ̀gá ọ̀dọ̀ àṣetán ní tiwa ọmọ èṣù ni ọ́ ọkàn rẹ̀ yìí ti ga púpọ̀ ju ọmọ èṣù ni ọ́ àti gbọ́tàn rí láìmọye ìgbà tí àwọn obìnrin ó torí àlè ọkùnrin pa ọkọ lé wọn pé kò á yanjú ẹ̀ láfi rọ́nà lọ. ẹni ó so yìgì ẹ̀ ẹni ó dọ̀bálẹ̀ lé wọn ẹni ó san dáórì tó sanwó erí ẹnìkan ló ṣe ẹ̀yà clear. tójú bá wá mọ́ a máa pè é sùn ni o àṣetánì sì ti gbọ́n ju kálukú lọ ìsìkọ́lẹ̀ lè ìsáni ikfur falamma kafara inni bari'un minka inni akhafu Allaha rabbal alamin. àṣetánì ní gbogbo ẹni ó bá ṣaburú tóun bá ń gbé sílẹ̀ mi pé ṣaburú falamma kafara tẹ́nìyẹn bá ba ohun tó dáa jẹ́ tójú rẹ̀ bá mọ́ wà. Kọ́lá tí bá wá ń pé iṣẹ́ èṣù ni o níbi èmi èṣù bá wà máa sọ pé ìníbàrí òmìnkà ó kù sí ọwọ́ ẹ̀. Inni akhafu Allaha rabbal alamin. èṣù ọmọ pé wọ́n lọ bẹ̀rù Ọlọ́run mi bẹ̀rù Ọlọ́run èṣù ni kò sí wàhálà ìwọ lọ́lọ́pàá fẹ́ mú nísìn èṣù tó ṣe ọ́dà wọ́n mú pẹ̀lú ẹ̀. Tawakkali ala Rahman. Tawakkali ala Rahmani in kunta akila. àní bórí rẹ bá pé mọ́ gbára lẹ́nì kankan má lọ gbára lọ́lọ́run. Tawakkali ala Rahmani. àwa pé ohun tí mo fi sí yín lọ́wọ́ yìí mo mọ̀ kí ò ní tú ẹni tó fi nǹkan sí lọ́wọ́ òun gan ti tú dépò ohun tó fi sí lọ́wọ́. Tawakkali ala Rahmani in kunta akila. ẹni tó lè bo ni tí ò ní tú di ẹni síta tó Ọlọ́run ò sí. In kunta akila. àní bí wọ́n bá jẹ́ pé olórí pípé ni ọ́ níbi lọ́ọ́ họ́ọ̀gì Ọlọ́run kò ṣeé rí báyìí àì níbi àì ṣùgbọ́n fìgbàgbọ́ họ́ọ̀gì ẹ̀ pé lẹ́yìn ìwọ Ọlọ́run mi lálágbẹ́kẹ̀lé mi. Sayatika bil arzaqi min haythu la tadri. gbogbo kìtàkìrà àtẹ́fi dáhùn tẹ́ ẹ̀dá yìí kí ni ná. àìnítẹ́lọ́rùn Ọlọ́run fún ọlọ́mọ obìnrin rẹpẹtẹ ọlọ́kọ ọkùnrin lọ́ba lọ́wọ́ ẹgbẹ́ àwọn ló bí ọkùnrin ṣùgbọ́n mẹ́ta obìnrin tó ọkọ bí àwọn pa kí lọ bá bọ̀. àwọn tó bí alákìjà arábìnrin tá à ń pè ní alákìjà ṣé wọn ọ̀rọ̀ ọmọ bí. Allahu akbar. obìnrin sì ni. ọkùnrin àwọn kan kó bí Sina Rainbow àwọn kan kó bí Anini àwọn kan kó bí ọkùnrin sí ní àbíkí là ń pè inú fíìmù tó ń jalè kí àwọn kan kó bí Evans gbogbo lọ́mọ ìtọ́lọ́mọba ti fún yẹn pé ó wò wọ́n kó sọ wọ́n dọba lójú ẹ̀mí. Allahumma amin. ẹ lọ nítẹ́lọ́rùn ẹ jókòó pẹ̀lú Ọlọ́run pé ọkọ mi ní àjọ débi gíga tí ó bá jẹ́ wípé Ọlọ́run fẹ́ ẹ dákun ẹ máa wò gbà tí àwọn president Nàìjíríà wa tí wọ́n tún wà ń kéke ẹ wò yá wa tí wọ́n fẹ́ tó jẹ́ first lady lónìí Olúrẹ̀mí Tinubu ohun tí ìyá wa fi fáyìn ju bàbá wa òun lọ kéke kọ́. ohun tí ìyá mi èyí Olúrẹ̀mí Tinubu the first lady of Nigeria ẹ wò wọn ẹ wò bàbá ẹ̀yin òwò value mọ́ handsomeness lẹ́ ń wà 6 packs Ọlọ́run ni ọkọ̀ 6 packs lẹ́gbẹ̀ẹ́ àlùbáríkà. ọ̀wá ń pẹ́ bọ́kùnrin ọ̀bá dúró kó ṣe fìrìgbọ̀n. Tawakkali ala Rahmani in kunta akila. láàrin èmi àti kíyà mi Olúrẹ̀mí Tinubu kọ́ máa worú tẹ́yìn ń wò nísìnyí ṣé yóò fẹ́ dádì. In kunta akila. kọ́ máa wo ọpọlọ tí Aṣíwájú Bọ́lá Tinubu kíyà Olúrẹ̀mí ọmọ wo ọpọlọ. ẹja lónìí bú àfàgbà. Tawakkali ala Rahmani in kunta akila. Sayatika bil arzaqi min haythu la tadri. Lisanu. Sayatika bil arzaqi min haythu la tadri. kíyàwó Olúrẹ̀mí Tinubu kí wọ́n máa wo brain kí wọ́n máa wo future kí wọ́n máa wo pé ẹni yìí ní tí wọ́n bá wo tó bá jẹ́ pé wọn ò wo gbogbo ẹni ní.
tawakkal ala rahmani in kunta aqilan. wàláì mo ò ní fẹ́ bàbá wa Tinubu tòní ẹ wá wò àwọn wa di first lady ẹ wò ó tí wọ́n bá dúró lẹ́gàn bàbá ẹ sì máa rí Rẹ̀mí Tinubu bíi mírọ̀ tẹ́ máa rí Tinubu báyìí ọ̀rẹ́ wa fi ẹsẹ̀ dùn fílẹ̀ o. Yakumullah. ojú rẹ̀ awo Ọ̀yọ́ bí ẹni wò Ìbàdàn ni fílẹ̀ o. in kunta aqilan. tí fálù bá ti wà ń bẹ̀ fálù là á máa wò torí ẹwà tí wọ́n fẹ́ yọ padà ẹwà tí wọ́n fẹ́ lòun yọ padà lọ. ẹ wo bí tí àwọn Muhammad Ali ẹ wo bí àwọn ja boxing dé ẹ wo six packs ẹ wo fìrìgbọ̀n àwọn Ali wọ́n sì padà gbọ̀n báyìí Parkinson kò sẹ́ni Ọlọ́run ò lè fi ṣe Ọlọ́run fi ṣe wa ohun tí n fi ń kọ́ wa ni wípé kẹ́ ẹ dúró lórí wípé ó straight kò sẹ́ni tí straight dọjọ́ alẹ́ tẹ́lẹ̀ béèyàn ga tó straight yọ padà tẹ̀ náà ni. Ayakumullah. ayọ̀ kan ló ní oyè ṣe àgbékulẹ̀ ẹlòmíràn máa sọ pé àwọn ọkùnrin ń gbé wọn jù lẹ̀ wọn ò gbé ọjọ́ ọlẹ̀ kankan ayọ̀ kan ló ní ọ̀sọ́rú tẹ́ẹ̀sì tọ́ka lórí fóònù rẹ fáwọn ayé. Tawakkal ala rahmani. sọrú àwọn èèyàn tó rí pọ̀ ń bá wa pé ó tún fẹ́ wọn ó fi òun lẹ̀ ojú rẹ ni ò gbébì kan ẹni ojú rẹ ọba ti gbébì kan yọ ọmọ dàbí gba pé ò ní kú lójú kan. Tawakkal ala rahmani in kunta aqilan. jàmá mùsùlùmí ohun tẹ́ ẹ bá fẹ́ ṣe ẹ wá fi lé Ọlọ́run lọ́wọ́. sayatika bil arzaqi min haythu la tadri. ohun tẹ́ ẹ bá fẹ́ ṣe ẹ fi wá lé Ọlọ́run lọ́wọ́ pé báwo ti ṣe láṣẹ yìí a fi lé ọ lọ́wọ́ gbàjọba. والقاهر فوق عباده سيأتيك بالأرزاق من حيث لا تدري سيأتيك بالأرزاق من حيث لا تدري توكل على الرحمن إن كنت عاقلا سيأتيك بالأرزاق من. ó dẹ́ ẹ bá fẹ́ ṣe ẹ wá filẹ̀ fọlọ́ ẹ fi èsùn Ọlọ́run ọba tá a máa fẹ́ rú sọ́tì èsọ̀nù lọ́lọ́run ọba tá a máa fẹ́ mí dè tí e jánikulẹ̀ lọ́lọ́run. min haythu la tadri. ṣùgbọ́n Ọlọ́run fẹ́ loyalty àtàwọ́kọ̀l ẹ gbára lé tán. Ọlọ́run ọ̀fẹ́ súnmọ́ àmànú súnmọ́ káfàrú òṣèkúṣẹ́yẹ Ọlọ́run ọ̀fẹ́ tó bá jẹ́ pé kú ló ṣe tó yẹ pé yẹ ló ṣe bọ́lọ̀ ti máa ṣe nǹkan nù. Ọlọ́run ò like divided attention alladhi yuwaswisu fi suduri nnasi minal jinnati wan nas. الذي يوسوس في صدور الناس من الجنة والناس. من الجنة والناس. ròyìn ṣé kí n ṣe Ọlọ́run ọ̀láìkẹ́ tó ẹ bá ti pé tọ́lọ́run ni ẹ ṣe ẹ change bátìrì rẹ bá mú padà wọn. الذي يوسوس في صدور الناس من الجنة والناس. الذي من الجنة والناس. Bàbá wa Gbóyè Gẹ̀sọ̀ kábíyèsí. وجعلناكم عزا. ẹ̀mí ọlá yóò gùn bàbá mi. وفضلوا دوركم. ẹ̀mí ọba ó gùn dáadáa lórí ìtẹ́ ọlá. وفيكم وجدنا رحمة ونوالا. kábíyèsí ẹ jẹ́ kábíyèsí ọmọ ọkùnrin gbẹ̀m báyìí kábíyèsí ẹ wọlé síbí kábíyèsí. وجدناكم عزا وفضلوا حضوركم. ibi ni ṣe bíbí ibi ni bàbá. وفيكم وجدنا رحمة ونوالا. ẹ jókòó lẹ́gbẹ̀ẹ́ ń wá sí àgbà yín ọ̀dàlẹ̀. Amina. àti bọ̀tán yín ọ̀dà. Amina. gbogbo jama. وجعلناكم عزا وفضلوا حضوركم. aki wọlé. وفيكم وجدنا رحمة ونوالا. ẹ fi iṣẹ́ mi jẹ́ fún bàbá imam. mo ń gbọ́. وجعلناكم عزا وفضلوا حضوركم.
وفيكم وجرنا رحمة ونوالا توكل على الرحمن إن كنت عاقلا نعم سيأتيك بالأرزاق من حيث لا تدري. níbi abọ́rọ̀dé kí kábíyèsí ó fi wọlé ọ̀rọ̀ ọlọ́run là ń fi ń kọ́ra wa. ìnítẹ́lọ́rùn àti gbáralé ọlọ́run. contentment and trust, reliance on God Almighty. al-qana'a wa tawakkul. ìní ìgbáralé ọlọ́run àti ìní ayọ̀ ọkàn. al-qana'atu kanzul la yafna. ẹ dákun ẹ láyọ̀ ọkàn ẹ jọ̀ọ́. ayọ̀ ọkàn yín ò gbọ́dọ̀ dàrú. nǹkan ò gbọ́dọ̀ ṣe ayọ̀ ọkàn yín. téèyàn bá ti ní ayọ̀ ọkàn yóò máa rọ́ọ̀fù ẹ̀ ní kò ní dodindin o. tawakkali ala rahman. tawakkali ala rahmani in kunta aqilan sayatika bil arzaq min haythu la tadri. ayọ̀ ọkàn ní fi ń kọ́ wa ohun tẹ́ ẹ bá dẹ̀ fẹ́ ṣe ọ gbọ́dọ̀ kúnná o. ohun tẹ́ ẹ bá ṣe fọ́lọ́run lillahi wa rasuli. tí nǹkan ọba ti kún njọ́ ọlọ́run ó pé kí wọn náà ọlọ́run wá fi kó ikún. Allahu akbar. kí ni mo fẹ́ kẹ́ ẹ mọ̀ tó dájú jù. Sayyidina Umar. Radiyallahu ta'ala anhu. ẹgbẹ́ radiyallahu ta'ala anhu. Sayyidina Umar gbogbo wa la mọ̀ wípé Amirul Mu'minina ni. kódà orí ìjọba wọn ni Amirul Mu'minina ti bẹ̀rẹ̀ Khalifatul Rasul ni Sayyidina Abubakar Siddiq jẹ́ tí wọ́n papòdà nígbà tíjọba Umaru dé Amirul Mu'minin. hadisi kan ọ̀rọ̀ ṣe bí ọ̀rọ̀ Sayyidina Umar radiyallahu ta'ala anhu agbọ́ lọ́dọ̀ Ànábì Muhammad pé faqala lahu Umaru ya Rasulallahi. Sayyidina Umaru wo Ànábì báyìí ó wo Ànábì pẹ̀lú ìfẹ́ ó wo Ànábì pẹ̀lú ìdùnnú. Ya Rasulallah. ó wo Ànábì pẹ̀lú total loyalty. ó wá ní ìwọ òjíṣẹ́ Ọlọ́run. lan tahabbu ilayya min kulli shay'in. anta habbu ilayya min ọ̀kọ̀ọ̀kan. naam. anta habbu ilayya min kulli shay'in. min kulli shay'in. ó ní wa Ànábì ẹ̀yọ̀ ń bọ̀ Ànábì Muhammad. sallallahu alayhi wa sallam. Sayyidina Umaru wa Ànábì. lan tahabbu ilayya min kulli shay'in. gbogbo nǹkan pátá mo nífẹ̀ẹ́ rẹ ju gbogbo nǹkan lọ. mo nífẹ̀ẹ́ rẹ ju lẹ̀ lọ. mo nífẹ̀ẹ́ rẹ ju sánmà lọ. mo nífẹ̀ẹ́ rẹ ju ọ̀tún àtòsí lọ. mo nífẹ̀ẹ́ rẹ ju àná òní ọ̀la. gbogbo nǹkan pátá mo nífẹ̀ẹ́ wa Ànábì ju gbogbo nǹkan lọ. illa nafsi. ọba fi tó kékeré bàdíjẹ́ wọ́n ní illa nafsi. tá a bá yọwọ́ pé mo fẹ́ràn ara mi jù ọ́ lọ gbogbo nǹkan yòókù mo fẹ́ràn wọ jù lọ. Faqala an-nabiyyu sallallahu alayhi wa sallam. ọ̀jọ̀gbọ́n tó ga jù Ànábì Muhammad. sallallahu alayhi wa sallam. àpèlárànṣe tó ga jù Ànábì Muhammad. sallallahu alayhi wa sallam. ẹni Ọlọ́run fi ṣàánú gbogbo ayé Ànábì Muhammad. ẹni tá a pè pé báwa bẹ Olúwa rẹ níjọ́ jíǹde Ànábì Muhammad. sallallahu alayhi wa sallam. ẹni tọ́lọ́hun tijú tí fi kẹ́ni Ànábì Muhammad. ẹ yóò ń bọ́ ẹ o. ẹni tọ́lọ́hun tijú tí fi ṣàánú ẹni Ànábì Muhammad. ẹni tọ́lọ́hun wo tiẹ̀ tí kẹ́ni lákẹ́dálẹ́ Ànábì Muhammad. ya man bi salati alayhi yarhamu sigari wal kibaru Ànábì Muhammad. sallallahu alayhi wa sallam. ó sì Ọlọ́run bá wo Umaru báyìí. tawakkal ala rahmani in kunta aqilan. ó ní ìwọ Umar olóò fẹ́ràn mi ju gbogbo nǹkan lọ àyàfi pé o fẹ́ràn ara rẹ ju èmi lọ. Faqala an-nabiyyu. ó ń ṣe Ọlọ́run ọba náà Ànábì wa sọ fún un pé. la walladhi nafsi biyadihi. mo búra pẹ̀lú Ọlọ́run tó lẹ̀mí mi tó ní tiẹ̀ tó Ọlọ́run fẹ́ràn jù mí lọ́hùn. hatta akuna ahabba ilayka min nafsika. mo kí the chairman of the occasion, the chairman of the occasion. bẹ́ẹ̀ ni mo ti wo kíní yín bí ilé kan. the chairman of the occasion, Alhaji Chief Ismail Abiodun Lawal, Agbẹ́sìnga Adini Mùsùlùmí of Ijebu land.
الأرزاق من حيث tawakkal ala rahman. توكل على الرحمن إن كنت chairman of the occasion ma عاقلا Ọlọ́run ló fún yín lọ́wọ́. سيأتيك بالأرزاق من حيث لا تدري توكل على الرحمن إن كنت عاقلا alága ń kí àwọn lóyè àwọn ní àwọn imam. سيأتيك بالأرزاق من حيث لا تدري ilé ìfẹ́ kí kankan kọ́ tiẹ̀ àfàgbẹ́jà lónìí. alága bisimilah. توكل على الرحمن إن كنت عاقلا aṣọ yín wù. توكل على الرحمن Haji Ismail. إن Afami. كنت عاقلا نعم aṣọ yín wù mí ọ̀pọ̀ mo like ẹ̀ tókè tilẹ̀ ẹ̀gbà ọwọ́ ẹ̀gbà ọrùn very good wàláì ọwọ́ mi tún ni. Yorùbá kò sí ohun tó dáa tó Yorùbá kí Yorùbá Ọlọ́run kẹ́ Yorùbá àwa la mọ̀ tọ́lọ̀ sí fún wa. الحمد لله èmi ò ní sọ̀rọ̀ torí ẹ̀dá kan ò lè bá lìsánù fa kankan kó win ni. Sayyidina Umar فقال النبي صلى الله عليه وسلم ó sì Ọlọ́run níwọ̀ Umaru tó ní gbogbo nǹkan lọ fẹ́ràn ṣùgbọ́n ọ fẹ́ràn gbogbo nǹkan jù mí lọ ṣùgbọ́n ọ fẹ́ràn ara rẹ ọ fẹ́ràn ẹ̀mí rẹ ju tèmi lọ. لا والذي نفسي بيده ó sì Ọlọ́run ní mo fi ọba tẹ́mi mi ń bẹ lọ́wọ́ rẹ̀ mo búra. حتى أكون أحب إليك من نفسك tí ó fi dìgbà tó fi fẹ́ràn mi ju ẹ̀mí rẹ gan lọ. فقال له عمر Sayyidina Umaru wá sọ fún un pé. فإنه الآن والله لأنت أحب إلي من نفسي. torí pé anabi sallallahu alayhi wa sallam ó sì Ọlọ́run padà sọ fún Umar pé èyí tó lọ fẹ́ràn mi ṣùgbọ́n ẹ̀mí rẹ lọ fẹ́ràn jù mí lọ nínú gbogbo nǹkan ó dìgbà tó o bá fẹ́ràn mi gan jẹ̀mí rẹ lọ lọ tó fẹ́ràn mi. فقال النبي والآن يا عمر. Sayyidina Umaru wá látòní lọ mo ti fẹ́ràn ẹ̀mí mi. mo ti fẹ́ràn wọ ju ẹ̀mí mi gan lọ mo fẹ́ràn rẹ ju gbogbo nǹkan lọ anabi ní ìtò wínísì o ti wá wọlé ìtumọ̀ rẹ̀ ní total submission ìtumọ̀ rẹ̀ ní total submission ìtumọ̀ rẹ̀ ní kẹ́dà ó gbà tán yányán kì í wá ṣe lójú nìkan gbọ́dọ̀ jẹ́ kì í wá ṣe níbi àwọn èèyàn wà nìkan bíi tí ọ̀sẹ́ nìkan kan. Inshallah. jama mùsùlùmí. Na'am. Al-qana'a wa tawakkul ìgbáralé ní ayọ̀ ọkàn ìnítẹ́lọ́rùn àti ìgbáralé Ọlọ́run là ń sọ̀rọ̀. Inshallah. láyé ìjọba Amirul Mu'minina Sayyidina Umar bin Khattab radiyallahu ta'ala anhu. Jalasa Amirul Mu'minina Umar bin Khattab radiyallahu anhu. Sayyidina Umar jókòó ńjọ́ kan ní gbàgede bí mo ti ń bá yín sọ̀rọ̀ yìí Umar jókòó kí ni wọ́n wá ń ṣe ńjọ́ náà. Yaqsimu amwala baytil mali ala al-muslimin. wọ́n pín owó Baitul Mal ká máa ṣètò ẹni tí ó gbóúnjẹ ẹni tí ó gbaṣọ ẹni tí ó gbowó ẹni tó lọ́mọ opó ẹni tó dọ́mọ òrukàn wọ́n ń pín owó zaka wọ́n ń pín owó táàsì tó wọlé. Sayyidina Umaru ẹni ó sì jẹ́ pírẹsidẹ́ǹtì mùsùlùmí náà ni ó lead Umaru bin Khattabi wá ń ṣètò owó yẹn lọ́wọ́ ń ṣètò àfíàsí àwọn mùsùlùmí lọ́wọ́. Waja'a dawru Abdullahi bin Umar. ọmọ rẹ̀ tí ń jẹ́ Abdullah òun náà bá dé pé kí ni tọ̀dọ̀ tèmi ọ̀dọ́ lèmi náà àwa náà sàn ṣiṣẹ́ fẹ́sìn kí ni ìpín tòun. Fa'atahu nasibahu. Sayyidina Umaru bá ní nínú ẹ̀tọ́ ẹ̀sìn nínú ẹ̀tọ́ tax refund àwọn tá à ń gbé lamẹ́ríkà ló lè yé púpọ̀ àtẹ̀yìntẹ̀ ń gbé lu òyìnbó Canada UK Europe tax refund Sayyidina Umaru bá fún Abdullahi ọmọ ẹ̀ ó fún ní tiẹ̀ náà. Summa ja'a dawru Usamata bin Zaidin. wọ́n wá ń pe arákùnrin kan ní Usama bin Zaid al-Harith. Usama yìí ẹgbẹ́ tàbí àwọn Abdullahi ọmọ Umaru tiẹ̀ ju òun lọ ṣùgbọ́n gbà tí Usama náà ó dé tóun náà gbére pé inú ẹ̀tọ́ tẹ̀ ń pín só lè kà wá náà àwọn opó tí ń bẹ ládùúgbò tó aká náà lè kí ọba ti lè kán sẹ́nu kọ́kán sílẹ̀ lẹ̀. Fa'atahu Umaru difa ma ata
waladahu Abdallah. ká sọ pé Sayyidina Umaru fún ọmọ tiẹ̀ ní 10 tí àpò ọmọ Umaru gangan ti wá Abdullahi ó fún ká pé Umaru fún ọmọ ẹ̀ ní 10 ó wá fún Usama ọmọ ọlọ́mọ ó wá fún ní 100. وإذا كان عمر يعطي الناس وفق فضلهم. wọ́n ní kíní ìwà ọmọ yẹn dẹ̀ ń wo bàbá ẹ̀ kíní ṣẹlẹ̀ 10 to 100 ó ti pọ̀jù náà aláàjì ṣùgbọ́n kò lè sọ̀rọ̀. Sayyidina Umaru sì ní ìmọ̀ dájọ́ ìpín nǹkan nítorí ìdí méjì báwo ni ọlá rẹ tó nídìí ẹ̀sìn. وبلاء في الإسلام. tọ́ báwo làdánwò tí ẹni yìí ń kojú ẹni tó lówó lọ́wọ́ tẹ́lẹ̀ tá a tó á kó gbogbo owó fún ó ti pọ̀ jù. wọ́n ní Sayyidina Umaru máa pín owó òun ẹni báwo ni ipò rẹ nínú ẹ̀sìn so ní ipa tó ń kó fẹ́ sìn. ẹlẹ́ẹ̀kejì báwo ni private life rẹ bóyá oníṣòro náà ni ó fi pín ọ̀sáfọ́mọ tiẹ̀ ní 10 ọ̀fọ́mọ ọlọ́mọ ní 100. وقد خشي عبد الله بن عمر أن يكون مكانه في الإسلام آخرا. kíní ìwà bẹ̀rẹ̀ sí ní jẹ́ bànújẹ́ fún ọmọ Umaru pé ohun tán fi fún ẹni yìí ní 100 táwọn jọ jẹ́ youth náà fóun ní 10. وقد خشي عبد الله بن عمر أن يكون مكانه في الإسلام. ọ̀dọ̀ ọ̀ya àfàgbẹ̀ ẹja ló ní bú ṣé ká ẹjẹ ń lò ṣẹ́jú márùn-ún sí kí máìkì yẹn tó ya tó bá kọ́ ya kalẹ̀. وقد خشي عبد الله بن عمر أن يكون مكانه في الإسلام آخرا. torí pẹ̀lú ògo Ọlọ́run tí n bá ti kú òun bí mò ń lọ sí Gbẹ̀tú community ní after Ahoyaya ní kọjá àjà ká tó dẹ́pẹ́ ju máìkì lẹ̀ nísìnyí bẹ́ẹ̀ mò ń lọ ṣùgbọ́n àwọn alága ní ọ̀nà ti wà wọ́n ní current governor sí àwọn ọ̀nà kan lọ́nà bí so òní ilé mi náà sì ń ṣe Ramadan lecture nínú ìjọ mi lẹ́kọ̀ọ́ èní mo pe àáfà oníwàásí mo sì tọrọ àforíjì pé ìní lè jókòó pẹ̀lú wọn pẹ̀pẹ̀ ká máa bá ètò lọ torí àwọn nàkómi ò ká lè wá pín àdéhùn àti àmánà Ọlọ́run. ọmọ Sayyidina Umar radiyallahu anhu òun wá ń banújẹ́ pé ṣé ọmọ ọlọ́mọ yìí ń ṣoore fẹ́sìn jòun lọ ní nìṣó. وهو الذي يرجو بطاعته وبجهاده وبزهده وبورعه. eléyìí wá jẹ́ kí ọmọ Umaru máa ronú pé òun náà ní láti tẹpá mọ́ṣẹ́ o òun ní láti bẹ̀rẹ̀ jihad o òun ní láti máa kóun máa ṣe dáadáa fẹ́sìn o òun ní láti dọ́bù họ́sù òun ní di ẹ̀sìn tí ẹnìkan bá rí gbàjú ọ lọ ìkanra kọ́ ló yẹ kó o lò ó yẹ kó o máa wá kíní ṣe tèmi náà ó ṣe tí ó fi dáa fún tí ó dáa fún mi náà. ayakuna indallahi minas sabiqin. ọ̀pọ̀lọpọ̀ sọ̀rọ̀ táwọn èèyàn ní lónìí ó ní pé bẹ́ẹ̀ nìkan bá ti ń lọ wájú jù wọ́n lọ wọ́n ti rí ẹni yẹn ní threat. Instead, they read as a motivation lane, as a motivation figure to move on, to pilot your affairs. Anything that I'm doing, go fi tọrọ tiẹ̀ pé báwo lẹ ṣe jẹ́ kémi náà mú ọ̀nà mi gbà ẹ̀ wá ń pé kówó. ọ̀rọ̀ wa dàbí ọ̀rọ̀ àwọn òwú wọn lọ́mọ yóò tòkòrò ọmọ fa òtòkòrò ṣubú òtòkòrò wọn mọ̀ pé ayé ṣubú. ẹni Ọlọ́run ọba gbé ṣubú tó bá sùn síwájú ẹ̀ yóò tẹ ọ kọjá. ẹ lọ ní ayọ̀ ọkàn anta wa maliku dunya sawa tó bẹ ní ìtẹ́lọ́rùn pẹ̀lú tí ń bẹ alọ́ba ní ọ̀kan dádé ni ìwọ ló ń fojú ẹrú wora rẹ ohun tí ń bẹ lọ́wọ́ rẹ yìí náà ní dédé ohun tẹ́lómi ìwọlé alúwà fún pé jẹ́ ń tó bẹ́ẹ̀ ìwọ wá tó bẹ́ẹ̀ tán o tún lọ́lọ́run ò sóore fún ọ. ọmọ Sayyidina Umaru wa rí i pé n tán fi fọmọ yìí ní 100 tán fi mi 10 jẹ́ kémi náà kúkú gbìyànjú kún ìgbìyànjú ẹ̀sìn mi. ayakuna indallahi minas sabiqina salaba okoyila lakodi fadolita alaye Usamata. wọ́n wá délé bàbá kábíyèsí ọmọdé ọ̀dọ́
ara rẹ̀ ọ̀gbá mọ́ bó ṣe délé ó wá pe bàbá rẹ̀ Umar pé dádì. لقد فضلت علي أسامة. ọmọ ọlọ́mọ Usama ẹ bójú òun jẹ́ wájú rẹ̀ lónìí o 10 to 100 ó ti pọ̀ jù ẹ sì gbé ọlá fún ju òun ọmọ yín lọ. وقد شهدت مع رسول الله ما لم يشهد. èmi yín gbà ànábì lògbà gba owó agbẹ̀sìn lọ́dọ̀ ànábì dàrẹ́ẹ̀tì ni kì í ṣàtọwọ́dá. فأجابه عمر. gbólóhùn yìí Sayyidina Umar wá reply ọmọ bíbí inú rẹ̀ pé. إن أسامة. ó ní orí Usama yìí. كان أبا إلى رسول الله منك. ànábì fẹ́ràn bàbá rẹ̀ jèmi bàbá rẹ̀ lọ. sọ pé Umaru òun tún ni Amirul Mu'minina president Islam jọ́nà ó wá ní sórí bàbá ọmọ tí mo fún ní 100 o sọ pé ànábì ò sí láyé máa wá lákò bí o ti rò pé mi súnmọ́ ànábì tóun mo súnmọ́ ànábì ju bàbá tó bí Usama lọ o. wà á bú. lọ́pọ̀lọpọ̀ ọ̀nà torí tí wọ́n bá ti kà ànábì wọ́n kà Abubakar wọ́n kà mí ní tàsúnmọ́ ní ti martaba maratib ṣùgbọ́n tí wọ́n bá ní tala ànábì fẹ́ràn kọ́ mọ́ líìsì wọn ànábì fẹ́ràn bàbá ọmọ jèmi bàbá tiẹ̀ lọ. wà á bú kánà àbá ila rasulillahi min abika. ó ní ànábì fẹ́ràn ọmọ yìí ju ìwọ lọ ó sì fẹ́ràn bàbá rẹ̀ ju bàbá tiẹ̀ lọ. faman haza alladhi balaga huwa wa abuhu min qalbi rasuli wa hubbihi. táwọn lẹni tẹ́ ànábì wá fẹ́ràn bàbá rẹ̀ ju yín lọ bẹ́ẹ̀. ma lam yablugu ibnu umar wa ma lam yablugu umar zatuhu. so. innahu usamatu bunu zaidin kana laqabahu bayna sahabati alihibbu bunu lihibbi alihibbu bunu lihibbi. ó ní sọ orí bàbá tó bí ọmọ yìí ni wọ́n ń pè ní bunu zaid bunu al-harith zaid bunu al-harith òun ni bàbá tó bí ọmọ yìí. ó lẹ ànábì ò fi bàbá rẹ̀ ṣeré bàbá rẹ̀ lẹ́ni ànábì máa ń pè ní ẹni afẹ́ tọ́fẹ́ ni ẹni afẹ́ ọmọ ẹni ọfẹ́ ni wọ́n ní ìnagijẹ táwọn ànábì máa pè bàbá ẹnu. khadimu rasulillahi. sáfù lọ́dọ̀ ànábì ọ̀sẹ̀rù sin ànábì ó jókòó tà ànábì ó sáàvù ànábì tẹ̀mítẹ̀mí tara. alladhi asa rasula ala abi wa ummihi wa alihi. walladhi waqafa bihi nabiyyu ala jumu'i ashabihi. ó ní ẹ̀rí Usama tí ìṣe ọmọ Zaid bin Harith ó lànàbì dúró láàrin gbogbo sàábé bí mo ti dúró yìí kí lànàbì wá ṣe. òṣèlúkún anna Zaidan azabuni. ànàbì wá ní Zaidu yìí ó dúró wájú gbogbo jàmá ó wá nawọ́ Zaidu sókè pé ẹ̀rí Zaidu yìí o. azabuni. azabuni ọmọ mi ni èmi kọ́ ni mo fi ara mi bí o ṣùgbọ́n mo adopt ẹ̀ lọ́mọ. yarisuni. warisu. yóò jogún mi yóò jogún ẹ̀ sọ bẹ́ẹ̀ pé yóò jogún mi èmi náà jogún ẹ̀ ó ti dẹ̀jẹ̀ mi mo di ẹ̀jẹ̀ rẹ̀. Sayyidina Umaru ní ìdílé eléyìí tó fi jẹ́ wípé a gbọ́dọ̀ gbọ́mọ ọba fún Ọ̀ṣun. Ànábì fẹ́ràn bàbá ẹ̀ nítorí pé òun ní ń bẹ lópin ìgbà tóun náà ò yí ẹsẹ̀ po bí bàbá rẹ̀ ti ṣe bánábì ó ti ṣe pẹ̀lú bàbá ẹ̀ torí ìfẹ́ tó ní iná làwa náà gbọ́dọ̀ ṣe pẹ̀lú ọmọ ẹ̀. ẹlòmíín tó déédéé láàárọ̀ nígbà tó dọ̀sán torí pé àwọn táwọn jọ fọwọ́ gbé àwọn ọmọ wọn ló kù ń bẹ̀ ó gbá wọn lọ́wọ́ ẹ̀yọwọ́ ẹrù tẹ́yìn mẹ́wàá jọ tó wá gbá wọn ọmọ wọn torí pọ́lọ́ ń fún ọ lẹ́mìí gígùn àbọ̀yàwó ló kéré jù láàrin wọn ń jọ tẹ́ ń jọ ń tò ọ̀sá ti bọ́ síwájú wà ní ẹ̀yà fún mi ẹ̀yà fún ilé téèyàn mẹ́wàá tò tí wọn nìkan fẹ́ gbà wọn ní òwò pa ẹ̀ kò yẹ kó o níṣòro ṣùgbọ́n o ti jègún mọ́yán. alihibu bunu lihibi alihibu bunu lihibi. kò yẹ kó o bùrìn kó o fẹsẹ̀ kọ rárá bẹ́ẹ̀ tí o ti jègún mọ́yán o ti jẹ òróǹro mẹ́ran o ti jẹ àmọ́nà àwọn tí ò yẹ kó o débẹ̀ o ti gbaṣọ àwọn tí ò yẹ kó o gbà kò yẹ kẹlòmí owówó tì nínú ọ̀dọ́ ó ti gun àwọn tí ò yẹ kó gùn
ó ti ràgàbọ̀ àwọn tí ò yẹ kó ràgàbọ̀ ọlọ́run dẹ̀ ní ọ̀nà tí máa gbà yọ oró ohun tẹ́dá bá ṣe ẹ jẹ́ kí ìsìkìfàrù yín àforíjì ẹ̀ṣẹ̀ lọ́dọ̀ ọlọ́run ẹ jẹ́ á jẹ́ ọ̀pọ̀ tí ènìyàn bá ní ìgbáralé ọlọ́run yóò jìnnà sẹ́ṣẹ̀ torí wípé gbogbo nǹkan tó lè mú ẹ lọ́ọ́ ṣẹ ọlọ́run wàá rí i pé tọ́lọ́run bá fún mi màá gbà bí ó bá fún mi mi ò ní kọjá ààyè. Allahu Akbar. Al-qana'atu ayọ̀kan wa tawakkul ẹgbàrá lọ́lọ́run èyí tá a fi sọ̀kalẹ̀ rẹ̀ tawakkal ala rahman. Tawakkal ala rahman in kunta aqilan. Sayatika bil arzaqi min haythu la tadri. Tó bá jẹ́ olórí gbígbé tawakkal ala rahman ẹ lọ gbára lọ́lọ́run. Sayatika bil arzaqi min haythu la tadri. Tẹ́ bá jọ̀jọ̀gbọ́n tẹ́ jólóye ẹ sá lọ gbára lọ́lọ́run ọlọ́run ń bẹ bí ìtàtijọ́ àwa la sìn ìtàtijọ́ mọ́ wàhálà táwọn àtijọ́ yẹn ń ṣe ọ̀pọ̀ wọ́n sì ń jẹ wọ́n ń yó ẹ wo wàhálà ẹ wò jẹ ẹ̀mú lónìí wàhálà ti ju ìjẹ ẹ̀mú lọ ọlọ́run tá a jìnnà sí lọ́fà o ohun tó mú ọlọ́run tó fi lérí wípé ohun tẹ́ ń fi ń wá rísìkí káàkiri tó bá jẹ́ pé mi ọlọ́run lẹ̀ ń wá ní gbogbo yín lẹ̀ bá dolówó pé ohun tẹ́ fi sọ pé à ń lọ jà ní o à ń lọ ẹ̀sán ń dààmú tẹ́ bá fi wá sọ pé a máa ṣe òótọ́ rere ohun tó bá ti lè wáwájú wa tó bá jára mú àní fọwọ́ kàn ọlọ́run ní gbogbo yín ní ìbá sọ di bílíọ̀nìà. إذا ما كنت ذا قلب قنوع فأنت ومالك الدنيا فأنت ومالك الدنيا سواء ما شاء الله فأنت تبارك الله. ومالك الدنيا سواء. jàmáà mùsùlùmí ẹyẹ ò ní sàsùn ẹyẹ ń jẹ ẹyẹ ń mu awalam yarau ila tayri. أولم يروا إلى الطير صافات wa yakbidna ma yumsikuhunna. إلا الرحمن إنه بكل شيء عليم. بكل شيء بصير. إنه بكل شيء بصير. Aki Commissioner for Education, Science and Technology, Ogun State. Honorable Commissioner. أولم يروا إلى الطير فوقهم صافات. Permanent Secretary, Eric Moti Sadua for Commissioner Leka وَيَقْبِضْنَ مَا يُمْسِكُهُنَّ إِلَّا الرَّحْمَنُ. Before your arrival, I've prayed for you, I've wished you well and the entire government of Prince Dapo Abiodun. Administration náà, Ọlọ́run ò ní jẹ́ kó bàjẹ́. Àmín. Ní agbára Ọlọ́run ọba. Àmín. Ọ̀làlá haúlá. ولا قوة إلا بالله. Ẹyẹ ò ní sàsùn, ń jẹun yóò. أولم يروا إلى الطير. Ohun tí mo fẹ́ kẹ́ ẹ mọ̀ ń bẹ̀ ni wípé ọba tó bà sírí ẹyẹ, ó lè bà sírí èèyàn o. الله أكبر. Ẹyẹ ò lẹ́ni ọgbára léjọ Ọlọ́run lọ ni o. Nínú irinṣẹ́ Ọlọ́run tó sì lágbára ẹyẹ jẹ́ kan tí èkọsẹ́. Lọ́lọ́run fi dúró pé àṣírí ẹyẹ náà máa bò ní níbikíbi àṣírí ẹyẹ ó bò bọ́ bá fẹnu sọlẹ̀ báyìí ó gbóúnjẹ. Allah. Torí pé wọn kọ́ tọ́lọ́run bí Ọlọ́run bá ní wọ́n gbà náà ni wọ́n gbà lọ́lọ́run sọ pé awalam yarau ila tayri ẹ wo àwòye lọ bí ẹyẹ ni. فوقهم Fawqahum صافات. safatin ẹyẹ tí ń bẹ lókè òun. Safatin ويقبضن ما يمسكهن إلا الرحمن. ẹyẹ yọ nà yẹ báyìí yóò fò tọ́ba tún yá yọ pa ìyẹ́dẹ́. إنه Kò sì ní jábọ́. بكل Ní شيء ta lónìí Ọlọ́run ní kí ló jẹ́ ọmọ àfò illa rahman èmi mo jó fò. إنه بكل Kódà ní ọ̀tọ́ lọ́wọ́ شيء bá àwọn àṣàbùlì fìlì jà kí ló bá wọn jà tẹ̀lẹ́mí bí ìjára tí. مسجين فجعله كعصف مأكول. ẹyẹ Ọlọ́run fi bọ́ tajà torí pé wọn kọ̀rọ̀ sí. صلى عليه طيرا Tayran أبابيل. ababila. Jọ̀ọ́ jàre Ọlọ́run ọba tí ò sírú ẹ̀. الله. Tèmi àti yín bá fi ìgbàgbọ́ wa sọ́dọ̀ Ọlọ́run a rí wípé kìtàkìrà ọ̀dọ́là. إذا ما كنت ذا قلب قنوع ẹ jẹ́ àṣàdúà. وأنت ومالك الدنيا سواء. ẹ jẹ́ àtọrọ fúnra wa ẹ jẹ́ àbẹ̀lọ́hún fúnra wa. kí kálukú ọ tẹ́wọ́ ká fàyájọ́ ọjọ́ òní.